من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته فلا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها فبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أكيد يا وعين الإسلام السلام عليكم ورحمة الله وبركاته. gẹ́gẹ́ bí àkídà ahli sunnah wal jamaa èyí tí a ń ṣe àlàyé rẹ̀ nígbà yìí. àkídà tí ó ń ṣe nínú àríyá òun náà ni àlàyé tí a ń ṣe lọ. tí ó fi wá jẹ́ sí pé mo rí kásẹ̀tì Habibu Adam Abdullah Mudiru Markaz Agége èyí tí ó sọ ọ̀rọ̀ tó fi tako ẹ̀sìn nínú Minhaju Salafu Salih òun ni pé tó ń bí dé àbá sọ̀rọ̀ tó fi tako ẹ̀sìn àwọn sálàfù arọ́ dalẹ̀ lérí láti ṣàlàyé fún àwọn èèyàn kí wọ́n bá kó ìrújú látọ̀dọ̀ rẹ̀. mo ti wá bẹ̀rẹ̀ àlàyé ẹ̀ náà wọ́n rà pé ó ti fẹ́ parí ẹ̀ òní náà ni màá parí ẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ sọ lórí tiẹ̀ mọ́ sọ ó sì rà pé gbogbo àwọn àlàyé yẹn náà ti yé kéèké alhamdulillah. ẹnu àwọn kan tó kù nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ tó sọ ó ní kí á mú àyà wá tó sọ nípa nìkọ́ọ̀bù mo ti fèsì lórí ìyẹn pé kò sí àyà kan tó sọ nípa nìkọ́ọ̀bù kóbìnrin ó máa bo gbogbo ara ẹ̀ kò sí hadisi kan tó sọ nípa rẹ̀ mo ti sọ̀rọ̀ lórí ìyẹn èmi ò padà sí ibẹ̀ mọ́ ẹ lọ gbọ́ àwọn kásẹ̀tì yẹn so kásẹ̀tì yẹn ó ti tó mélòó kan lọ. bákan náà ó sì tún sọ pé ṣòkòtò pé ká wọ ṣòkòtò dé ìdajì ojúgun ipe ẹbọ ni ipe ṣírùkù ni ó ní ṣírùkù hafiyu ni ṣírùkù hafiyu so ó sọ báyẹn so bákan náà ó tún sọ̀rọ̀ lórí tawhid ó pé tawhid dájàkú lọ́dọ̀ rẹ̀ bákan náà ó ní ṣírùkù méjì ló wà ṣírùkù zahir àṣírùkù hafi bó ṣe wí nù ó wá ní ṣírùkù zahir yẹn ẹbọ tó hàn yẹn wípé kò sí mọ́ ó ní ò sí mọ́ gẹ́gẹ́ bí ẹbọ tó máa ń gbé síta mẹ́ta oye ó sọ pé ìyẹn kò sí mọ́ ó wá ní ṣírùkù hafi ẹbọ tó pamọ́ ẹbọ yẹn wípé sọ ṣírùkù hafi yìí yẹn ó ló wá tóbi ju ṣírùkù zahir lọ ó ní kí o máa wọ ṣòkòtò dé ní fusat kó lóun fi ń sẹ́sìn tọ́ fún ọwọ́ ṣòkòtò sí ìdajì ojúgun báyìí tó àti irùngbọ̀n bákan náà àti láwàní tọ́ mo ti sọ̀rọ̀ púpọ̀ lé lérí pé àkọ́kọ́ náà òun náà ni pé mi ní tọ́sí ọ̀rọ̀ láwàní mo ti lọ́ni ní ọ̀rọ̀ púpọ̀ lórí láwàní èyí torí pé inú sáré nínú súnà nínú àkídé inú manhaju súnà tá a bá rẹ̀ tó wé láwàní tí ò kó sí nǹkan kan tó sì wé léyìí tí káwọn wé ní kékeré táwọn àṣìbáyìí tí ò ní ṣe ìsìbáàlù ẹ̀ tó pé ìsìbáàlù náà bẹnu láwàní ìsìbáàlù bẹ irú táwọn mọ̀kóńdò ro àwọn zùmọ̀ra àwọn kẹníwàá tọ́ì tí ò jẹ́ ìsìbáàlù súnà ló ń tọ̀ ń yẹ tí ò bá ti kó sí nǹkan míì ṣùgbọ́n nǹkan tí mo ń ta kò ń bi láwàní òun náà ni pé kí ìwọ fún un lọ́lá
kó wá ní bó ṣe lé wá láwà ní yẹn kọ́ àwọn tá a dé fìlà ọlọ́lá jù wá lọ á ní kílẹ̀ rí rẹ̀ nu hadith ànábì gbogbo hadith tó wá nípa ọlá ń bẹ fún láwà ní pátá dọ̀ífà ni gbogbo hadith tó wá nípa pé ànábì pàṣẹ láwà ní àbí pé ọlá kan bẹ fún dọ̀ífà ni tó fi wá débi pé àwọn àmì ìmú láwà ní débi pé tó bá wí láwà ní wọ́n ní fún ọlọ́mọ wọ́n ní fún ìyàwó tó fi wá di pé láwà ní ẹlòmíì tí ò bá wí gan ó gbà pé irun ò pé àbí òun tẹ̀ nírun so àwọn èyí ò ní wọ́n jẹ́ wàhálà fún ara wọn so àmọ́ kí o wé láwà ní lásán tó fi sọ̀sọ́ fún ara rẹ̀ báà náà ti dé fìlà kò sí láìfí kò sí kankan kò sí láìfí kankan tí ò bá di fún ní ọlá kankan so ìyẹn ó lè kò yọ kóra súnà rẹ̀ náà ni ó máa jẹ́ àmọ́ lọ́dọ̀ àbíbù ó lẹ́bọ ni èyàn ẹbọ láwà ní ìjọ ti lọ́dọ̀ ti ti ẹ̀yẹn so wọ́n sọ pé tọ̀ eléyìí ò ní èmi ò lọ́rọ̀ púpọ̀ lérí ẹ̀ torí pé ẹnu kẹ́lẹ́ mi fẹ́ yẹn lèmi ti sọ yẹn mo ìdí fún létí rẹ̀ pé ọ̀rọ̀ tó sọ yẹn ó bẹ̀rẹ̀ létí Adam Abdullah bàbá ẹ̀ èyí pé máa ń wé láwà ní fẹ́sìn òun náà ti kó síbẹ̀ àbí Kamaluddin Al-Adabi mọ́sọ́tì ẹ̀ náà bákan náà ọba àlọ́rin ní máa ń wé láwà ní fáwọn èèyàn torí ẹ̀sìn òun náà wà nù wọn báyẹn àwọn zùmọ̀rá lágbàjì àwọn láwà ní lágbàjì àwọn náà tó kó síbẹ̀ àbàbá ìwú àlùbákì ìwú àtàwọn jàmáà rẹ̀ àwọn tàbílíìgì àtàwọn jàmáà rẹ̀ àwọn olùpọ̀pá àtàwọn jàmáà rẹ̀ àwọn láwà nínú yẹn náà àwọn súnà kan àwọn kùrẹ́ṣí lẹ́kọ̀ọ́ àtàwọn ẹgbẹ́ wọn àtọmọ àti ìkan náà pé Jamiu báyọ̀ gbogbo àwọn láwà nínú yẹn ẹ lè rí súnà tí wọ́n ń wé láwà nífẹ̀ẹ́sìn kò sí súnà ẹyọ kan tí wọ́n lóun wé láwà nífẹ̀ẹ́sìn àmọ́ owó ó fi sọ̀sọ́ fún ara rẹ̀ kò sí láìsí tòkò jẹ́ kéèyàn lè lọ bẹ̀rún púpọ̀ tọ̀ èyí tó kàn ní jù irùngbọ̀n àti ṣòkòtò bí irùngbọ̀n tí wọ́n ń jẹ́ bọ lọ́dọ̀ rẹ̀ tí ṣòkòtò ń jẹ́ ẹbọ lọ́dọ̀ rẹ̀ pé kí òun wọ́n tòótò dé ìdajì ojúgun kọ́ wáyé pé òun wá lẹ́bọ lọ́dọ̀ títí ẹ̀ adúrú ẹbọ tí àbíbù ń ṣe súfì ní bá kọ́ wáyé pé ṣòkòtò ní òun ṣòkòtò dé ní sòsáàk wípé tó pé fi ń páyà ọ̀la òun wá lẹ́bọ lọ́dọ̀ títí ẹ̀ yẹn mo ti ṣàlàyé lórí irùngbọ̀n náà tọ̀ irùngbọ̀n ẹnu lókọ̀ tí kàn sọ tó pé ṣòkòtò gan ni mo fẹ́ lọ díẹ̀ kí n lọ bẹ̀ kí n parí òun tí irùngbọ̀n tíra yìí ló dáa fún tíra arúgbọ̀n jù gbogbo ẹni tó bá lè ka tíra kó lọ kà á ó ti tán èmi ò rí tíra tí wọ́n ṣe ní alam islami lónìí gbogbo ni mo yóò tó dáa tó alijami òfin ahkami lihya ta'alif Ali ibn Ahmad ibn Hasan ar-Razihi ẹni tó ṣe takdimu tíra yẹn al-allama Nasiru Sunna qami al-bid'ah al-Sheikh Muqbil ibn Hadi al-Wadi'i òun ló ṣe tíra yẹn ló ti dáa jù fún ọ̀rọ̀ ọrùngbọ̀n èmi ò rí tíra tán ṣe lórí irùngbọ̀n tó dáa tó gbogbo àwọn ìrújú náà lè kó wá náà ti fún wa létí mbẹ kò sí nǹkan kan tá a lè sọ fún àwọn ọrùngbọ̀n mọ́ kódà àtà àti àdọ́yìn yẹn mú mbẹ ní o àtàdé òní gẹ́gẹ́ má mú mbẹ ní o gbogbo ẹ̀ ló ti fèsì ó ti sọ̀rọ̀ lérí yìí hùn ẹnu lópọ̀ tí mo kà fẹ́ mú wá kéékèèké mbẹ ni pé irùngbọ̀n tẹ́ ẹ rí yìí nínú tíra tí mo wí yìí gan ó fún ní báàbù méjì ó sì pàtàkì púpọ̀ àwọn èèyàn mọ́kínní yẹn òun nìkan mo fẹ́ yẹ́ níbi ọ̀rọ̀ irùngbọ̀n lẹ́yìn rẹ̀ ká máa lọ síbi ìyókù sẹ́rí léhíà kí ìhun nírùngbọ̀n kó pọ̀ báyìí wallahi ó fún ní báàbù ó ní al-lihiyatu jamal kẹ́ nírùngbọ̀n ẹwà ni yàní máa ń kú ọ̀ṣọ́ bọ́kùnrin ni obìnrin kọ́ ni mo bá rí obìnrin ò gbọ́dọ̀ nírùngbọ̀n kódà tó bá yọ ọyọ méjì yóò fà á ni tí ò bá fa ẹlẹ́ṣẹ̀ ni obìnrin ò gbọ́dọ̀ nírùngbọ̀n ọkùnrin ni mo ń sọ al-lihiyatu jamal kí ìwọ̀n nírùngbọ̀n ẹwà ni ẹni tí aláwọ̀ fún nírùngbọ̀n kọ́ ni mo ń sọ òun bẹ́ẹ̀ náà tàbí náà tí aláwọ̀ fún nírùngbọ̀n sẹ́yìnwọ̀ tó nírùngbọ̀n tó tọ́lá òfin nírùngbọ̀n kí wọ́n máa lọ wá ọṣẹ wọn á lọ wá ń tú láti ẹnì fún ọ̀rọ̀ ẹ fílẹ̀ báwọn bí àwọn tàbí náà tí ò nírùngbọ̀n náà ṣe fi ti wọn lẹ̀ tá aláwọ̀ fún wọn àmọ́ àwọn tí wọ́n ní tí wọ́n ń fa tán mú bẹ̀ tán fi ń fèsì ẹ̀ tán ṣe báyìí àwọn ni à ń bá wí yẹn ẹwà ara wọn ni wọ́n ń dọ́gbọ́n sí ẹwà ara wọn náà pádànù yẹn ẹwà ara wọn ni wọ́n mú káàkiri yẹn ó wá fún ní báàbù bẹ́ẹ̀ yẹn ó wá mú hadisi wá nínú musnad imam ahmad hadisi abu zayd al-ansari qala li rasulullah sallallahu alaihi wasallam ó là ànábì sọ fún òun pé ó dùn mí nì ó wà ní musnad imam ahmad súnmọ́ mi wọ́n sàbẹ̀ ìwọ́kùnrin yìí ó wá súnmọ́ famasa abiyadi ala rasihi wa liyati ó wá fọwọ́ pa eré rẹ̀ báyìí ọwọ́ ànábì ó fi ọwọ́ pa eré àti irùngbọ̀n ẹ̀ sàbẹ̀ ìwọ́n sọ pé súnmọ́ qala an-nabi sallallahu alaihi wasallam
fún ànábì wa sọ pé Allahumma jammilhu wa addim jamalahu àwọn àbámu kí ẹ bá mi kó ẹwà bá irúgbọ́n rẹ̀ yìí ẹwà bá ń kó bá kọ́ wá jẹ́ kí ẹwà rẹ̀ yẹn ẹwà irúgbọ́n rẹ̀ yìí kó pẹ́ ẹ̀wùgbọ́n ànábì sàdúrà fún bí irúgbọ́n kọ́ọ̀lù ó wá sọ pé laqad balagha bídà àwàmí àti sànà ó ní ẹni sàábé tí ànábì tọrọ fún yìí ó ló wá lo nǹkan bí 100 àti díẹ̀ ní ọdún ló láyé ló lò wọ́n máa fi ra sí ìwàlẹ̀ yẹ́ ti bayad kò sí fúnfún ẹyọ kan bí irúgbọ́n rẹ̀ kò sí fúnfún ẹyọ kan àti ìbéèrè rẹ̀ kò sí fúnfún ẹyọ kan bẹ̀. إلا نبذ يسير ولقد كان منبسط الوجه ولم ينقبض وجهه حتى مات kí ẹnu kí ojú yìí wá hujọ kò sí lára ẹni yìí kìí tẹ kú èyí ń tọ́ka yí pé ẹwà ní irúgbọ̀n kìí ṣàbúrú rárá kìí sì ṣe láìsí kìí sì ṣẹ̀gbin ẹwà ni ẹni tí ń fa gẹ́gẹ́ ní ò lẹ́wà àdìsí yìí bó ṣe mú wáyìí tẹ́ bá wo òdìkejì rẹ̀ gan straight kẹba rẹ̀ pé àwọn àfáà igbó nǹkan yé tí wọn àwọn ẹsẹ̀ àwọn tán kan dagbó nǹkan rú ó wá ní ìfá olèyà káwá fi rògbòn lẹ̀ gan kó pọ̀ dáadáa ìmú nǹkan kan bẹ́ẹ̀ laysat dalilan bí mufradiha ala istiqamati sahibiha kí orí rògbòn ẹni yẹn wá pọ̀ kó wá mú nǹkan kan bẹ́ẹ̀ ó ní lẹ́nu rògbòn lásán a lè tọ́ka fún wípé súnà wá ni ọ̀rọ̀ tó pọ̀ tó tóbi ló sọ́wọ́ ẹwà nírùgbọ̀n náà àmọ́ àwá nírùgbọ̀n lọ́dọ̀ ìyàwó wá pọ̀ wá kò mú kankan bẹ̀ má sọ pé súnnà nígbà kò tọ́ka lórí súnnà ẹ̀ nítorí kíni ó lè máa kó sẹ́bà kó máa kó sí bídíà pẹ̀lú rùgbọ̀n ẹwù kan máa àmọ́ lọ́dọ̀ wá yá ìbá tí rùgbọ̀n súnnà tán ó ń kó sẹ́bọ̀ ń kó sí bídíà ẹ sì wá ń pè ló ń bídíà ń pè lẹ́lẹ́bọ̀ àló kó sẹ́bọ̀ ní ọmọ ń bẹ́ àní ọfà lóòtọ́ ẹwà ni bẹ̀ẹ̀tẹ́ ni a tún wá rèyàn tó kàn ní lásán tó ní bẹ́yẹn tí wọ́n ń kó sí bídíà tí ń kó sẹ́bọ̀ wá lè pé súnà tó ti rúgbà ẹ̀ ó wá mú dẹ̀lìlù wá dẹ̀lìlù tó mú wá ní khawarij ẹ̀wọ̀n kan bá ó ní wọ́n ní ẹ̀sìn gan àlẹ́bí ìròyìn wọn wípé wọ́n ń kírun wọ́n ń gbààwẹ̀ wọ́n lẹ́sìn gan orí bí ìròyìn wọn wọ́n wá ní irùngbọ̀n wọn pọ̀ gan jìdẹ̀n irùngbọ̀n wọn pọ̀ tó ti bẹ́ẹ̀ àlẹ́bí sì dájọ́ lé wọn lérí pé kèfèrí ni wọ́n ṣe ẹni bá sáà ilé sọ̀rọ̀ ìtẹ́ ó wá ní kọ́ọ̀lá ṣehúnà àríṣọ̀hùnlá àbí ìjábẹ̀ ti sáà ṣe mọ́kúlì wá sọ̀ lórí àdísì yẹn ó ní báàdọ̀ alìlèhà ó ní àwọn apá kan àwọn onírùngbọ̀n rúbàmà yóò fi lè yẹta wà wàhádì òmùhádì ògẹ̀ṣàs ọ̀rẹ́ ìlú mi tó wá nírùngbọ̀n lóòótọ́ olóòlè nírùngbọ̀n ó ní yóò sì jẹ́ pé ó máa ṣe jàmbá fáwọn èèyàn káàkiri pẹ̀lú rùngbọ̀n rẹ̀ òye ipe lẹ́sà zambu lẹ́hìá kéèsì rùngbọ̀n lẹ́wàá gú àzámùzámù mujrim ẹni ẹ ló ní kírímẹ̀ olójẹ́ kírímẹ̀ fúnra ẹ̀ olójẹ́ ẹ̀ṣẹ̀ fúnra rẹ̀ ẹ má wàá sọ pé torí pé òun ṣe àwọn tó wá tí lọ́rọ̀ gbọ́n yẹn wọ́n máa ń gbá yẹn ní o rárá òun ni ẹ bá wí èrògbà ń bẹnu súnà ìyẹn gbọ́dọ̀ fílẹ̀ ni gbà tó wá sọ bẹ́ẹ̀ tán ó ní wà ìlà kọ̀díkánẹ̀ lè mushrikun wà ya'funa lihahum tí báwọn ẹlẹ́bọ wọ́n sì ń jẹ́ ẹlẹ́bọ wọ́n sì ń fa rògbà wọn wọ́n fi rògbà wọn lẹ̀ tẹ́sì rògbà àwọn ẹlẹ́bọ mí náà ní rògbà àwọn àsọ pé nítorí pé òun náà ní rògbà àwọn àní rárá o ó mú fítírà tí tó bàjẹ́ fún bí yìí nù níbi rògbà tó ní ó wá ní àlìyàn orí lónìí tajid ba'da al-yahud wa an-nasara àbáwọn kan wà ó lọ́wọ́ àárí apá kan yahudi àti nasara ya'funa lihahum ó ní ya'funa lihahum wọ́n fi rògbà wọn lẹ́ yọ́ pọ̀ dáadáa fala yadullu dhalika ala salahihim wa hidayatihim ǹjẹ́ ń torí rògbà tí yahudi filẹ̀ yẹn àti tí kírísítẹ̀nì filẹ̀ yẹn sọ wọ́n dé ìyá rẹ̀ bí wọ́n gbá báwọn kò sọ wọ́n dé ìyá rẹ̀ ó wà ní wákàtà kathiru min ahli al-bid'ah bẹ́ẹ̀ lọ́wọ́ ara wọn bídà náà àwọn mùsùlùmí náà wọ́n ní rògbàn kò sọ wọ́n di súnà yìí ni pé wọ́n lè ní rògbàn kọ́ ọjọ́ lẹ́bọ wọ́n lè ní rògbàn kọ́ ọjọ́ bídíà kọ́ ọmọ jẹ́ kí rògbàn nìkan kó tàn á ní ọmọ sílẹ̀ àti ní ọmọ mbẹ́ àmọ́ má jẹ́ rògbàn nìkan ó tàn ọmọ sí gbọ́dọ̀ ọmọ bú rògbàn méjèèjì lọ́sọ̀ọ́ fi rògbàn lẹ̀ ara àtẹ́tà nẹ́bì pọ́ ni mọ́kò sí bídíà ara àtẹ́tà aláàpọ̀ ni tánẹ́bì pọ́ ni lókè tó á rí bẹ́ẹ̀ kí wá lókù ọwà filẹ̀ ọwà gbìyànjú mọ́kò sẹ́bọ̀ mọ́kò sí bídíà eléyìí ló fi rògbàn lẹ̀ ló tẹ̀ súnà àmọ́ wá ní rògbàn tẹ́bí àwọn kan bẹ́ nísìn wọ́n ní rògbàn Niyas Ibrahim Niyas
wàláì wọ́n ni tó ń bá fún ìgbàlẹ̀ náà Tìjàníyà tó bá bí sí ó ní òun fi kọ́ sí Ibrahim Niyas ní tó gbé Ibrahim Niyas ní rùgbà ṣé Ibrahim Niyas ní sí tó ti bídíà rẹ̀ kúfùrù rẹ̀ lẹ́yìn ìgbà tí rùgbà rẹ̀ tó fi ilẹ̀ ẹ̀ ṣé mùsùlùmí wá nínú kìí ṣe mùsùlùmí náà Ibrahim Niyas ṣe mùsùlùmí yẹ́kfì fún kan tó kọ́ kalẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ ó da ìlú rú débi pé ó ní agbára gan pàápàá ní Áfíríkà ní ìbàyí kìí ṣe Nàìjíríà ni mo mí pẹ̀lú Áfíríkà o gbogbo Áfíríkà ni Ibrahim Niyas lè yẹn bẹ̀ ó da ìlú rú débi pé ó ní agbára gan jíjẹ kódà àtà kírísítẹ́nì kan fi rò pé òun là nẹ́bì tán rántí wa ní kírísítẹ́nì níbi tí àwọn èèyàn máa dé ẹ máa rí fọ́tò rẹ̀ bí maṣíìnì fọ́tò rẹ̀ bí mọ́tò fọ́tò rẹ̀ bí lé bí mọ́sálásí fọ́tò rẹ̀ bí tí a fẹ́ sùn nígbàyà wọ́n tún gbé sígbàyà wọ́n gbé fọ́tò rẹ̀ sígbàyà wọ́n tún fi sọ pàró ibi ó ti yẹ òun náà ló ti sọ bẹ́ẹ̀ ó ní wa man ahabbani wa man rahani fi jannatil khuldi bila buhtani òun náà ló kọ́ pẹ̀lú ẹ̀ ẹbí àwọn Tìjàníyà ìwé ìgbẹ́mísà rẹ̀ ó ní gbogbo ẹni tó bá ti lè fẹ́ràn mi àdótẹ̀ ríhùn lásán lásán báyìí ó ní yóò sì gbére láì jẹ́ náà kí ní ẹni ọ̀rọ̀ burúkú tó ní agbára tí bá mú àwọn ọ̀rọ̀ rẹ̀ lágbára gan ó dájọ́ lé lórí àwọn nǹkan tó kọ fún ẹ̀ ní Ibrahim Niyas ó da ìlú rúgá o wọ́n láti ó sì ní irùngbọ̀n àwọn èèyàn sì ń fi irùngbọ̀n àti ẹ̀ náà lẹ̀ ẹlẹ́ẹ̀lẹ́ti rí súfì tó bá fi irùngbọ̀n lẹ̀ ẹ má rò pé ó fẹ́ ṣe súnà ẹgbẹ́ ó ti fẹ́ ṣe súnà alhamdulillah kíkẹ́ ní irùngbọ̀n Niyas ó kọ́ fi ṣírù rẹ̀ yẹn so wọ́n á pọ̀ bẹ́yẹn tẹ́lẹ̀ sí pé bẹ́ẹ̀ lòun náà so ibi tí mọ́kífà alì súnà nìyẹn kìí ṣe pé bóyá ìwọ́n àti irùngbọ̀n lẹ̀ ó ti wá dẹbọ náà jamalu ni ẹwà ni ṣùgbọ́n gbọ́ntọ̀ òun náà sọ́ra kọ́mọ̀ máa kó sẹ́gbà kọ́mọ̀ kó síbi díà òun ni mọ́kífà alì súnà níbẹ̀ táyé bẹ̀ àníbi sallallahu alaihi wasallam ní irùngbọ̀n ó rà á tà wọ́n tún máa ń rí irùngbọ̀n ló máa gbẹ̀ tí bá ń ka kéwú ìtó pọ̀ dé níjò lẹ́yìn wá gbọ́ pé mú ń bẹ̀ rí tó wá mú ń bẹ̀ rí níjò lẹ́ gbọ́ pé fa rí níjò lẹ́ gbọ́ pé ó tírìmù ẹ̀ rí mú lẹ́ ti rí Abubakar Siddiq ń bẹ̀ náà hadith ó ní irùngbọ̀n ó pọ̀ gan ni òun ò mú ń bẹ̀ òun ò tírì rẹ̀ wọ́n láti hajj wọ́n láti kankan ó wà Mẹ́kà ni ó ń sa hajj ni ó kò sí kankan. Umar radiyallahu anhu òun gan náà fi irùngbọ̀n lẹ̀ gbogbo ẹgbẹ́ ń bí ìbàyí ìbẹ́ nu tíráì. Usman radiyallahu anhu gbogbo wọn náà fi ń bẹ̀ náà fi irùngbọ̀n lẹ̀ tó pọ̀ dáadáa kò sí èyí tó mú ń bẹ̀. Nínú gbogbo sàádé pápátá tí wọ́n purọ́ mọ́ Umar nìkan Ibn Umar nìkan ni sahih lóòótọ́ Ibn Umar ìmọ̀ mú níbẹ̀ tó bá ń ṣe hajj àbí ń ṣe umura Ibn Umar máa mú bẹ́ẹ̀ ìmọ̀ mú bí irùngbọ̀n rẹ̀ àmọ́ tó bá tó kọ́bdọ̀ ni tó bá tó kọ́bdọ̀ kí lọ́pẹ́ kọ́bdọ̀ gbogbo irùngbọ̀n awátá wáyé àyè ò tó kọ́bdọ̀ ní Nàìjíríà yìí àwọn tó máa ní irùngbọ̀n abẹ àwọn ilẹ̀ Lárúbáwá àwọn Pakistan ni irùngbọ̀n wọn pọ̀ gan-an jíjẹun tó bá pọ̀ tó yẹ kó wọ́n bu báyìí yóò tún á sẹ́kù nísàlẹ̀ wá gángan wọ́n wá mú sàlẹ̀ yẹn díẹ̀ òun náà pè kọ́bdọ̀ ẹ̀yà ara Nàìjíríà kò sẹ́ni tó ní irùngbọ̀n kọ́bdọ̀ yẹn kò sí àtàkọ́nù ní dákẹ́ ẹgbẹ́ pọ̀ sí Ibn Umar tó sì ní àsìkò hajj sí àsìkò umura tọ̀kílẹ̀ mú bẹ̀ sí kájẹ́ ẹgbẹ́ mú sí Ibn Umar ẹgbẹ́ lò kílẹ̀ mú bẹ̀ sí Nàìjíríà lọ wà wọ́n ṣe hajj yẹn Saudi ní ẹ̀rọ ọdún ní ẹgbẹ́ ṣe hajj wà ó di méjì nù ẹ̀jẹ̀ mú bẹ̀ lóòótọ́ Sheikh Nasr Albani rahimahullah Sheikh wa ni lóòótọ́ òun gbàgbé kéèyàn mú bẹ̀ tó bá záàdà alqabda lóòótọ́ ṣe ò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìgbà tí mo máa ń sọ afáwa ni ṣùgbọ́n àní tẹ̀lé ń bẹ̀ yẹn tó gbà ní sallallahu alaihi wasallam kò ní ká mú bẹ̀. ìyẹn ló fà ló jẹ́ pé àtàṣe bin Baz gbogbo àwọn ìjà àti wọn ní ara àwọn òbó ti ṣe wùmẹ̀ ọ̀ pé ara wọn ní amú kankan bẹ́ẹ̀ ràṣẹ́ Muqbil gbogbo afá àti Yaman gbogbo afá pátá bí dalilu sí ni dalilu ni so ìyẹn ló bá ló fi jásí pé kìí ṣe pé bóyá káwá sọ pé gbàrà kọ léyà ọ̀rọ̀ léyà nìkan kọ́ la sọ pé léyà gbàgbà pé súnà ni ọ̀ràn ìyàdẹ ni yóò jẹ́ ọ̀ràn ìyàdẹ ni ní ká fi lẹ̀ so ń délé yìí kódà á tàbí tí irúgbọ́n lóde kẹba àmọ́ kan tí kaba àmọ́ tí ń fi agbárí rẹ̀ rò yá bíbu yá dá ikú wallahi wọ́n gbé lajnatu da'ima bùrúsùlì lajnatu da'ima àwọn afáàgbà Saudi wọ́n ní an rajulin halikil lihiyati ẹ̀rọ kọ̀rẹ́ tó bá rúgbọ́n rẹ̀ Khatib fil jami ó wá ṣe kútùbà ó ní ó ṣe kútùbà jami ó ní ó ṣe kútùbà juma
ó sì fáró gbọ̀n bí chief imam nísìn tàbí chief imam ọ̀dọ́ wa nísìn ó fa ni kò sí problem tọ̀ mọ́sálá ẹni fáró gbọ̀n báwọn nísìn àwọn àgbà mọ́ mọ́sálásí báwọn alìtàrọ́ náà ànùsọ́lẹ̀ wàrà àhà ṣé ká kírun lẹ́yìn rẹ̀ ẹ̀wọ̀ kan báwọn kìí ṣe ẹgbẹ́ olóko sí o kìí ṣe bídíà o ẹ̀ṣẹ̀ ni o kò sẹ́nìkan tó pe irin gbọ̀n tó wá gbìyànjú fáró gbọ̀n ní ẹsẹ̀ lá ní bí ẹbọ àbí bídíà lá bí yàn bá mú bẹ̀ dé alẹ́pẹ̀ ń bí díà àmọ́ ó fa lóòótọ́ ẹ̀ṣẹ̀ ni kò sẹ́ńtà tó pè lẹ́bọ̀ bẹ́ẹ̀ wọ́n á bí àná àwọn afá ìlérè wọ́n wá ní ẹ̀sàlàyé fún àtàlẹ́ kírun lẹ́yìn ẹ̀ tó fárun gbàbí wọ́n wá ní alhamdulilayi wọ́n sọ̀látọ̀ wọ́n ní alikul lehiya haram ká fárun gbà wá haram ni lima rawahu imam ahmad wal bukhari ó wá mú ìsinadì yẹn wá bukhari bẹ́ẹ̀ muslim ibn umar ipò sọ pé qala rasulullah sallallahu alaihi wasallam khaliful mushrikin wọ́fìrù lẹ́hà wáfù ṣàwárìbà ó ní kẹfìrún gbàyín lẹ̀ kẹ yapa sáwọn ẹlẹ́bọ kẹfìrún gbàyín lẹ̀ kẹ mú bí irun mú wọlé bá rọwá ahmad wa muslim àti àbí òrèrà ó tún mú ti musad imam ahmad wa àti muslim àti àbí òrèrà ní tí àbí òrèrà sọ ó lé ànábì sọ pé jùzù ṣàwárìbà wà árùkù lẹ́hà wà khalifu limajusa ọ̀dà àní ẹ máa mú bí irun mú yín kẹfìrún gbàyín lẹ̀ púpọ̀ dáadáa kẹ wá yapa sáwọn ẹlẹ́bọ àgbàtà àbọ̀ wá tán wal israru ala halqiha min al-kaba'ir ẹni ó bá takú tó ní òun tàbí faru gan lọ láyéláyé rẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ ńlá ní ń ṣe yẹn o fayajibu nusuhu ọlọ́run fayajibu nusuhu halikiha láyé tí wọ́n fa ká ṣe wá sí ká ṣe kìlọ̀ fún tọ̀hún wal inkaru alayhi ká takú pé ẹsẹ̀ tó faru gan rẹ̀ wa yata'akkadu dhalik idha kana markazan qiyadiyan diniyan ó tún wá pàtàkì kọ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ni ó bá lọ jẹ́ bí eléri tángọ́rọ̀ rẹ̀ náà mo fi mú òṣìfì máa mọ̀ wá ní àpèjúwe ẹbí mi ni o kò sí problem ẹ máa wọrí pẹ̀lú yẹn yóò fi ẹ̀sìn tọ́ ó mọ̀ dáadáa ni o ọ̀là àhàzà torí eléyìí in kana imaman li masjid tó bá jẹ́ ìmáàmù fún mọ́sálásí walam yantasib ẹ wá sọ fún pé ó sì ń fárun gbàfirun gbọ́nlẹ̀ kò wá gbọ́nà sí à wajaba azluhu ká yọ kúrò ní ìmáàmù ojú ọ̀ràn yẹn ẹ dákun mélòó ló wà kú tán bá yọ ìmáàmù tán lọ ni kò sí ìmáàmù máa ti tán àwọn àfáàgbà Saudi náà ṣe pàtó àyè ní kọ́ kẹ́ẹ̀ máa wo gẹ́gẹ́ yóò rọrùn ìntàyàsára záàlì tó bá rọrùn ó ṣòro náà lóòótọ́ wàlàm tó di fitna tí ò ní dá fìtínà ẹlẹ́ àlóòótọ́ akọ́ wà ìlà wájàbá ti sọ̀lá tó wọ́rá àgbèrè tó bá wá rí yọ lọ́ọ́kìrún lẹ́yìn ẹlòmí sọ́rí gbọ́wọ́n tọ́ì min áàlì sọ́lá ní àwọn ẹni rí aláàmẹ̀yẹta yẹ́sọ̀rọ̀ láhù zálìkà fẹ́ni tí ó bá rọ̀ lọ́rùn zájírà ńláhù kìí ṣe pé kèfèrí lẹni tó kírun lẹ́yìn rẹ̀ o akàfẹ́kọ̀ọ́ fi ṣe ìǹkárù fún ni ẹ̀wù àwọn afá wọ́n gbọ̀n káyé púpọ̀ ní kèfèrí ni àmọ́ fi ṣe ìzájúrù fún nígbà tí wọ́n bá kú ń bẹ̀ tọ́ lọ sọ́dọ̀ ẹlòmíì tó tún jẹ́ tó tún da tó jẹ́ súnà tó nírun gbà tó yẹ ńgbà tó bá kírun tán kó owó ẹ̀yìn lẹ́yìn jẹ́mọ̀ torí pé èèyàn ti tún ní ẹ̀yìn òun ó ṣeé ṣe kó wá ronú sí pé ọjọ́ wá fi rún gbà yín lẹ̀ yé tọ́ in lam yatarattaba ala zalika fitna tí fitna ò bá tún ń ṣẹlẹ̀ ń bẹ́ wọ́n in lam yatayassar salatu wara ghairihi tí ò bá tún wá rọrùn ọ̀rẹ́ ni tí ò rírun gbà ọ̀rí salatan kò wá rọrùn tọ́ ṣúrẹ́hàt sọ́láàtì wọ̀rọ̀ àwọn akírun lẹ́yìn rẹ̀ tahqiqan li maslahati jama'a àtàfẹ́ fi ṣe kí jama ọba dúró fún káfí ṣe ti maslaha jama'a wa in khifat min as-salati hudus fitna tó yẹ tá a bá ń bẹ̀rù pé fitina ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ sọ́lá wọ̀rọ̀ àwọn zákírun lẹ́yìn rẹ̀ ìjọ ti a fi dé fitina nìkan ni eléyìí ń ti torí kó jẹ́ lẹ́ṣẹ̀ ni o tó bá jẹ́ ẹlẹ́bọ àti ó ń bí díà àlè kírun lẹ́yìn rẹ̀ rárá kó rà bí bá dá fitina lẹ̀ rárá ní kírun lẹ́yìn òun tó kò ní irun jẹ́ eléyìí dèrò àmọ́ abẹ́bí ṣe ìkárù fún yín káàbà rí pé ọ̀rọ̀ tí ó lé tó lé kúkú ìwọ àbíbù nísìnyí ó lé kírun lẹ́yìn rẹ̀ àrùn tẹ̀ ń bẹ lára àwọn tẹ́lẹ̀ kó tó kan irun gbọ̀n súfì ni kọ̀dúyà ni onídán gbogbo ẹ̀rọ àlára rẹ̀ ń kúnlẹ̀ ń tẹ̀ ó tún ká máa tẹ̀ fún gbogbo ẹbọ ayé kẹfọ́lá nẹ́bì ọ̀dọ́ ẹ̀rẹ́ lẹ́ti rí ìjẹ́ gbogbo bíbí ayé ló wà lára rẹ̀ ó tún wá sí irun gbọ̀n ó tún fi kún ó wá tún takoro gbọ̀n ètò takoro gbọ̀n kéèyàn fi irun gbọ̀n lẹ̀ fún gbọ̀n fi kára àlá kéèyàn fi báyà tẹ́lẹ̀ ibẹ̀yìn súfì lẹ̀ báyà àlá ẹ̀bẹ̀rù náà ẹ̀bẹ̀rù àlùjánnà àmọ́ mùsùlùmí ó bẹ̀rù náà bẹ̀rù àlùjánnà náà fi ń ṣe wọ́n tánà ibà paláṣẹ àmọ́ èyí oníwìdí ọ̀sùnfí ẹ̀bẹ̀rù náà ẹ̀bẹ̀rù àlùjánnà kankan
mo ti sọ fún yín wọ́n fi tẹ̀lé bàbá àwọn Rọ́bíà obìnrin sí lérí wọn tán tẹ̀lé bí Rọ́bíà Dàwíyà tó ń tọ́ bá máa pé nítorí fi ń sìn rẹ̀ Allah ní pé kọ́ wọ́n bá fi ń sínú náà kó fi ń sínú náà tó wá sì máa pé kọ́ bá fi ń sálì jẹ́nà ní mọ́fi ń sálì jẹ́nà ẹ̀yìn kí láá kù lóòrè fi pé àwọn náà máa hálì jẹ́nà fúnra wọn bó ti wù wọ́n wàláhì wọ́n máa hálì jẹ́nà fúnra wọn bó ti wù wọ́n ní gbogbo àwọn Súfí àwọn ní wọn pinnu àìsàn ọ̀dẹ̀ ìtòsẹ̀lẹ̀ nìyẹn bí kéèsì yìí ọ̀rọ̀ irùngbọ̀n ó lágbára ju bóun ṣe ń sọ ìlọ tó gbẹ́ ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo tí ò tí ì ní irùngbọ̀n kó lọ́ọ́ fi irùngbọ̀n rẹ̀ lẹ̀ Jamal ní yé ẹlẹ́ṣẹ̀ ni ó tọ̀hún yẹn tó o bẹ́ẹ̀ kú lórí pé ọ̀ fárùngbọ̀n rẹ̀ wàláhì tó dẹ̀ túbá tátà mashiatillah ọ wà lábẹ́ títí Allah ni tó bá wu Allah aláìkìyàmà tó bá bọ́ ọ̀rùn pẹ̀lú dé ọlá rẹ̀ yóò fi ọ́sálì jẹ́ náà kò ní bí ọ́ lóòótọ́ tó bá sì wù agbọ́ ọ̀lù pẹ̀lú dédé yóò fi ọ́ sínú náà ọ jẹ ìyá rẹ̀ náà yóò ayọ̀ kú yóò àti ọ́sá ìjẹ náà àbò ní sígbére nínú náà àmì ìwúlọ̀ ọmọ tí ì bọ́ọ̀lù tó ọ̀fà ni lè fi irun gbà ẹ́ lẹ̀ ìwúlọ̀ ọmọ tí ì bọ́ọ̀lù ẹ máa fojú di ẹsẹ̀ òkú jẹ́bídíà èkú ṣẹbọ hádà kàlámù fárì kàlámù tí ò ní kí màlélẹ́ yẹn wọ́n lágbára ti gbé dámára àní àǹgbà ti ṣe bídíà ní ṣẹbọ ọlẹ́gbẹ́ ẹ̀ṣẹ̀ tó bá kú lórí ẹ̀ṣẹ̀ ni so ń jẹ eléyìí ibi tá a sì máa pé kéèsì tó lágbára ni yóò ti ẹni ìtàtúwálẹ̀ tí ń fi léyìí àti ẹ̀yẹ tó lábí mo fi irun gbà ti ẹ̀yẹ nìyẹn kí o máa gbé bóyá yẹn gbé kalẹ̀ pé ẹ̀bọ ní fi sí ẹ̀yẹ nìyẹn so ń jẹ eléyìí tọ̀rọ̀ léyìí bó ṣe gbà yẹn kìí ṣe pé bóyá kéèsì rẹ̀ ó fúyẹ́ bó ṣe ń sọ yẹn ọ̀rọ̀ tó lágbára ni kò kankan òye nínú ẹ̀sìn yẹ nǹkan kan tó yẹ òsí nínú ẹ̀sìn ó sì máa bá tiẹ̀ lọ tòtá bá lọ wò ó ẹni tí ó ní ẹ̀rí ipò mú bí irúgbọ̀n láyé sáárí lẹ́yìn ẹnìkan tó nínú sáadé òun náà ni Abdullahi ibn Umar lásìkò hajj sí ni lásìkò umra tí ẹ tó kọ́bdọ̀ ni ó wá tí a bá kó tán báyìí ó wá máa mú bẹ̀ lásìkò hajj àti umra Abdullahi ibn Umar nìkan ni àmọ́ wàhálà sọ̀tàn Abdullahi ibn Umar náà ló wá gba àdìsù alásọ̀tàn ànẹ́bì pé ká máa mú bí irúgbọ̀n òun nìkan náà sì ni tí àbúrò rẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn àfáà kan máa ń sọ ní pé àbúrò rẹ̀ náà mú bẹ́ẹ̀ rárá tàbí ẹ̀yọ̀ kan náà ni òun náà ni Abdullahi ibn Umar wọn à lè rí tàbí ẹlòmíì wọn à lè rí pé tàbí kan tó wà lásìkò ajísì ni tó mú bẹ́ẹ̀ ni o kò sí ẹni tó lè rí kò wá sí tàbí kan tó fárùngbọ̀n rí kò sí tàbí ẹ̀yọ̀ kan tó fárùngbọ̀n kò sí àmọ́ pé yẹn mú bẹ́ẹ̀ lásìkò hajj àti umrah ni mò ń sọ o àmọ́ láì ṣe hajj àti umrah Abdullahi ibn Umar náà lè mú bẹ́ẹ̀ gbogbo àti bá wà ní Madina tó wà ní gbogbo pé mú bẹ́ẹ̀ òun bọ̀ lẹ́yìn tẹ́ mú bẹ́ẹ̀ gbọ́dọ̀ ti rẹ́rìí sí tó ń gbà tó wá rí bẹ́ẹ̀ àwọn tàbíìn bẹ́ẹ̀ tán mú ògbà náà máa mú bí ògbà lóòótọ́ àwọn tàbíìn tó gẹ́gẹ́ bí Muhammad bin Kabi Mujahid Tawus àtọ́ gbogbo àwọn eléyìí náà àwọn náà máa mú bẹ́ẹ̀ lásìkò hajj àwọn tàbíìn ni mo kà áyò tán máa mú bẹ́ẹ̀ lásìkò hajj bákan náà wọ́n sì Muhammad bin Abi Bakr ìdòtí eléyìí náà ó máa mú bẹ́ẹ̀ Ibrahim Nuhi bákan náà ẹ wá wo kọ́mẹ́ntì àwọn àfáà yìí wá sí lẹ́yìn ìgbà tí wọ́n sọ yìí àwọn tábìlì mo sọ yẹn o tàbí ẹyọ kan ó wá ní wa hadhihi al-aqwal ala sihhatiha min ha'ula'i at-tabi'in gbogbo àwọn tàbí tó lẹ́sẹ̀ lẹ̀ pé wọ́n mú tí wọ́n kà yìí ó ní fa innahu la hujjata fiha kò sẹ́ẹ̀dì kankan bẹ́ẹ̀ torí kí ni li mukhalafatiha lima sabata an rasulillah wọ́n ti khalafa nǹkan tó ní lọ́sọ̀tà nàbì wala qawli li ahad kò sí gbọ́dọ̀ fẹ́ni kankan ma'a subuti qawli rasulillah sáà nàbì ti sọ̀rọ̀ náà kò sí àníjọ́ rẹ̀ nìkankan kó ṣe ẹ̀wọ̀n kan báwọn nísìn ìyẹn náà ti yanjú eléyìí ń lọ pé ẹ̀yà àti eléyìí ń lẹ̀ kò sọ̀rọ̀ lérí ẹ̀ bó bá jẹ́ pé ànábì bó bá jẹ́ pé lóòótọ́ wá ṣe ni ọ̀rọ̀ kan náà ní sọ tó bí ti ń lọ jìn ọ̀rọ̀ ṣé ìbí báàsì ni qala al-allama ibn Baz rahimahullah raddan ń fèsì fún ala man ajaza al-akhdha min al-lihya ẹni tó ní kí ọmọ mú bí irun bẹ ọkọ mú bẹ ẹtí kan ó ní àti ilé ìjáza fi ẹ̀ nazar ẹni tẹ́ ní kí ọmọ mú bẹ yìí ó ní ọ̀rọ̀ wà ń bẹ was-sawab وجوب إيفاء اللحية ورخائها ونبت يربالة أولا يعني قوة في الله وسوا أو تجر وتعريم أخذ شيء منها أو أبوك كان به ولو زاد على قبضة وبعد يكون قبضة زوية أو أبوك كان به أو باوع ما هو سواء كان ذلك في حج أو ما يزعجك حج لو أو أمرة أو غير ذلك لأن الأحاديث الصحيحة المرفوعة عن رسول الله صلى الله عليه وسلم دالة على ذلك ثم حديث ورد النبي أو نبي يوم به إلا يوم به فيما روي عن عمر وابنه وابي هريره nǹkan tán mú alọ́dọ̀ Umar ò mú ṣe ń bá sí rò pé àdísì yẹn wá sọ yìí ò ní Umar kò mú òsìfà so ọ̀rọ̀ àfáà yìí náà mú ọ̀rọ̀ wáyé èmi kan mọ́ dọ̀ àfáà nìkan o àfáà yìí náà dọ̀ àfáà ti Umar yẹn ẹ̀rì ní tíra yìí náà bákan náà ti àbí Hurairah ṣéèrù náà ti ń tẹ́kì bẹ́ẹ̀ ni so àbí Hurairah ò mú
kódà wọ́n àsìkò hajj dọ̀ífù lòun náà àmọ́ ti Ibn Umar ti ẹ̀ correct ó lè anna sunna tó gbé sunna muqaddimatun ala al-jami' ó ju gbogbo wọn lọ pátá wala qawla li ahadi khilafa sunna kò sí gbọ́dọ̀ fẹ́ nìkan kò bá jẹ́ sàbí tó bá ti khalafa sunna àfilẹ̀ ni. so ń jẹ́ léyìí àti rí yẹn báwọn oníṣẹ́ pé kò sí ọ̀rọ̀ lórí ẹ̀ yorùbá ọ̀rọ̀ ayẹyẹ ni so táàlẹ́ báyìí ti pàṣẹ pílù rẹ̀ àti màá pé nǹkan tí máa ń tọ́ka lórí ẹ̀ máa ń tọ́ka lórí ìpè tọ́ òun ni pé ọ̀rọ̀ ayẹyẹ ni táwa wo nítàfà yìí tún sọ níbí báyìí ọ̀rọ̀ òun lágbára púpọ̀ ní àyín ó ní àwọn tó bá ní kí òun mú ń bẹ́ẹ̀ ó ní tí àdìsá níbi náà fẹ́ lò ní tọ́ni máa mú ibi irúgbọ́n rẹ̀ dọ̀yìfù ni ó ní àbí asárùgbọ́n Umar tó ti eré sí tí ẹni gbọ́n Umar mú ní bẹ́ẹ̀ ó ní wọ́n sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ó ní asárùgbọ́n Umar la yujma' bayna kalami an-nas wa kalami an-nabi alladhi la yantiqu 'anil hawa kó lọ ní bẹ́ẹ̀ pọ̀rọ̀ èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ànábì papọ̀ pápọ̀rọ̀ èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ànábì papọ̀ èèyàn ní gbọ́n Umar ànábì dáná sí wa subhanallah bọ́ọ̀lù tí wọ́n fẹ́ pààrọ̀ ànábì náà mọ̀ mọ́ òun sì mú pé á ní kànábì lọ́wọ́ àmúni àbí tiẹ̀ ẹwú ọ̀rọ̀ ńláńlá bẹ́ yẹn ó ní gbogbo ìwáyà tó wá fún hadith yẹn pọ́pọ́tá ẹ̀rí pé gbogbo ẹ̀ àfún àwòfẹ́rú àwòfún àrọ̀hún gbogbo rẹ̀ ìtumọ̀ tẹ́lẹ̀ rí ẹ fi ilẹ̀ dáa ní ẹ mọ̀ mú bẹ́ẹ̀ sọmọlẹ̀ tí wàá rí ti pé kéèyàn mú bẹ́ẹ̀ àbí kéèyàn fa yeye gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ ikọ̀ ẹ lọ́ọ́ látìrà yẹn lé àbí kẹ́ photostat al-jami' fi ahkam al-lihya ó dáa púpọ̀ náà táwọn àwò nísìnyí ó sọ pé nǹkan tó bẹ́ẹ̀sì ọ̀rọ̀ rẹ̀ lélẹ́rí òun náà ni hadith tí mo sọ pé dọ̀ífù ní ìbẹ̀ tó dẹ̀ pé hadith bí ìbẹ̀ tó jẹ́ sahih mo ti ṣàlàyé eléyìí òun náà ni hadith tó sọ wípé mashirkul asgar ya Rasulullah qala ar-riya òun ni sahih tọ́ kí ni jẹ́ ẹbọ kékeré òun náà ni kárìmí mo ti sọ pé kí jẹ́ kárìmí lóòótọ́ ẹbọ ni kò yẹ kó wà ní ẹ̀sìn wa sòwò wọ́n mùsùlùmí wọn náà má ṣe rìyà má ṣe kárìmí ẹnìkan ọ̀bọ yín máa ń bá gbóṣẹ́ jẹ́ ni bọ́ bá ń kírun ni bọ́ ń gbààwẹ̀ ni bọ́ ń ṣe kankan má ṣe kárìmí àmọ́ wọn àbíbù láwà abilérè ẹni tí ń kírun nísìn bóòlù àbíbù ṣe máa pé ń ṣe kárìmí yóò fèsì fún àbóòlù ṣe máa pé ń kárìmí lélẹ́yìí ẹni tí ń gbààwẹ̀ bóòlù ṣe máa pé kárìmí bóòlù ní ṣe máa pé ń ṣe kárìmí bóòlù bá ti wá lè mà yíò náà bẹ́ẹ̀ lọ sí lè mẹ́rin tó fi rún gbàlẹ̀ ẹni tó fi rún gbàlẹ̀ ń tẹ̀lé àṣà ànẹ́bí bóòlù ṣe máa pé kárìmí ló fi fílẹ̀ ẹni kẹ́kọ̀ọ́ ò lè máa Allah nìkan ló máa náà wọ́n wá ń dájọ́ lórí pé ìyáhù ni tàbí fílẹ̀ rárá ìyá fílẹ̀ fi tẹ̀lé àti ànẹ́bí tó gbénu iṣẹ́ tá a gbọ́dọ̀ sí hàn ní ìyẹn ti sẹ́dá gbọ́dọ̀ sí pamọ́ ní irúgbà wà ṣòkòtò wà irú sẹ́dá gbọ́dọ̀ sí hàn ní ṣòwò ọlọ́wọ́ adájọ́ wọ́n bọ̀ ń dájọ́ bẹ́ẹ̀ wọ́n tún gbẹ̀sẹ̀ tó pọ̀ ń dájọ́ fún gbogbo ẹ̀ bá ti nù gbà pé kárí nẹ́bí ṣe é tọ̀wọ́ náà wọ́n sà ń kírun wọ́n sà máa kírun tọ̀wọ́ bá ń kírun lóṣù tí kárí mi ló ń ṣe yẹn ọ̀hún gbé àwẹ̀ tí kárí mi ló ń ṣe yẹn ọ̀hún yọ zaka àbí ọ̀nà hajj tí kárí mi lè yóò ní so gbogbo àwọn iṣẹ́ tí yẹn ń ṣe síta so gbogbo iṣẹ́ yẹn gbọ́dọ̀ tán o ò lè dájọ́ fún yẹn pé kárí mi ní fi ń ṣe é lọ́gbà tó fi tẹ̀lé súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam èyí wọ́n wà láàrin pẹ̀lú Allah láti kìyàmà tó wá pé kárí mi ní fi ń ṣe tó bá dẹ̀ láti kìyàmà yóò kú jíyà rẹ̀ ó fi sínú náà yóò ti gbé ẹnu náà ni kò sí pọ́blẹ́mù bí yẹn so ń jẹ́ lẹ́yìn ríyáhù gbogbo iṣẹ́ lówó gbogbo iṣẹ́ tó wà zọ́hìn lówó bẹ́ẹ̀ a lè mọ̀ àyàfi tí ọba jẹ́ sí pé òun gan fún ara rẹ̀ lóògbà tá a bá ń sọ yóò lè tẹ́kà pẹ̀lú ara rẹ̀ yóò sì lè mójútó kò ní ṣe ní ríyá tọ̀. tábà wá lọ wò ó wá ní ṣírìkù méjì ló ń bẹ ṣírìkù tí wọ́n ń gbé kalẹ̀ tó ń gbé ẹbọ kalẹ̀ sí èrí kàmẹ́ta ó ní ṣírìkù yẹn nu ó wá ní ṣírìkù kan tó ń bẹ tó tóbi jù yẹn lọ ó ní tìí tuwa yìí ṣòkòtò ní òwò ṣòkòtò dé ní sòsàn ìdajì ojúgun yìí náà làgbákò rẹ̀ ìdajì ojúgun ó ní àgbákò rẹ̀ fine. ọgbà tó wá wí báyìí nísìnyí pé káwọn ṣòkòtò tó ní sùsáàkì ni ọ̀dà kò burú ṣé kò sí ẹ̀rí fún káwọn ṣòkòtò tó ní sùsáàkì ni wàláhì ní gbogbo hadith òun gangan ni àlẹ́bí ń sọ pé kí sí kí àwọn mùsùlùmí ó máa ṣe ní sùsáàt ìdájí ojúgun òun náà nípa ọlọ́sẹ̀ pé ká ṣe ẹnu pédé ìwọ tí ó bá kọjá ìdájí ojúgun lọ sísàlẹ̀ tí ó bá sì kọjá kókósẹ̀ èéṣẹ́ lẹ́ṣẹ̀ súnà náà ni ẹ́ òun kan nìkan tó kàn fi yàtọ̀ ni ẹ́ ẹni títí ẹ bá wá kọjá kókósẹ̀ eléyìí lẹ́lẹ́ṣẹ̀ kìí ṣe kèsèrí kèsò ń bídíà àmọ́kẹ́sẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni ọ̀nà mẹ́ta tó wà nù àmọ́tàbá wọnú hadith tó bá ń pẹ́ nǹkan ọlọ́pàá láṣẹ èèmù àwọn hadith wá fún àní sí pé ní sùsáàkì kọ́ ọlọ́pàá láṣẹ ni kí ló wá dé bá máa ti jú sáà nílé wọn ní sùsáàkì àwọn àṣẹlẹ̀ wọ́n ti rìn láì rẹ̀ bàtà wọ́n tún wá tó tóbi mára kẹfẹ́ rí tẹ́ ni wọ́n
wọ́n ti lọ títí bẹ́yẹn wọn tí wọ́n rí fáwọn bá ń wò wọ́n mọ̀ wọ́n ni tí wọ́n sì lẹ́rìí èyí tí jí wọ́n lẹ́rìí kódà ọjọ́ tó ra wọ́n tún náà àwọn sọ àwọn náà tó máa fi ní sùsáàkì sí ẹ̀yẹ́ àwọn ní àwọn gbogbo káàkiri la hawla wala quwwata lẹ́ni tó yẹ pé gbogbo ìgbésí ayé wọn Saudi náà ti lò wàláhì Saudi náà ti lò ṣé wọ́n náà mọ́ ní sùsáàkì ni tí a bá tí a kù lọ sí hajj àbí umura lásán ẹ́ẹ̀rí gbogbo lágbàwà ìrísù sáàtì ó ta lọ ni àwọn ọmọ ayé lórí wọ́n náà wá kówó ní o alẹ́ ẹ̀rí ìjọba o ọmọ rí wọn ni ní sùsáàtì ó wà lọ rẹpẹtẹ àdájọ́ tó wálẹ̀ lágbàwà mi ṣé ìdí báàs mo mọ́ báyìí ní sùsáàtì ni ṣé ọ̀sán ní sèmín mo mọ́ báyìí dáadáa ní sùsáàtì gbogbo wọn ṣé ọ̀rọ̀ bí mẹ̀díkálì gbogbo wọn ní sùsáàtì ní kò sí àbá àgbàgbé pé ní sùsáàtì kò nílọ káfọ́ aláwọ̀ ṣàbábù àwọn akọ̀lọ̀ ẹ̀kẹ̀tẹ̀ ìbẹ̀rẹ̀ yìí ti kọ́ ti ìbẹ̀rẹ̀ yẹn ti kẹ́kọ̀ọ́ gbogbo wọn èyí lẹ́sì ní sùsáàtì ní ọwọ́ tó má ti fẹ́ gbowó wọn gbé wọ̀ wọn náà gbogbo náà nílé wọn mọ̀ oúnjẹ àmárí wọn ni wọn ní ilé wọn gbé pamọ́ tí ẹni tó fún ọlọ́wọ́ ti dé gbogbo wọn gbé jáde ẹ wà á rí wọn táwọn wọn ní sùsáàtì níjọ náà tẹ bá ti rí tọ́wọ́ ní sùsáàtì olówó kan dé fún ọnù wọ́n ti lọ tọ́wọ́ yìí wọ́n tó ká ìsìbálù dé káàkiri ẹ̀wà yìí pé òṣè ìsìbálù ọjọ́ báyìí tó wá tó sí ọkọ̀ máa fi ní sùsáàtì kọ́ máa fi ṣe ẹ̀yẹ́ lẹ́gbẹ̀dẹ̀ lọ fún ògbésí ayé ẹ̀ ìdè lẹ́yìn káwá wo hadisi yìí wá pọ̀ káwá wò káwá lọ́wọ́ mọ́ta Malik àti Abu Dawud àti Nasa'i àti Ibn Majah hadith Abi Sa'id al-Khudri radiyallahu anhu qala Rasulullah sallallahu alayhi wa sallam Ànábì sọ pé hijratul mu'min ila nisfi saq ọ̀rìnbà ìwọ mọ̀mìnì ni ọ́ mùsùlùmí ni ẹ́ tí mọ̀mìnì ni ẹ́ ṣòkòtò mọ̀mìnì ìdajì ojúgun ni Ànábì ló sọ fà ṣòkòtò mọ̀mìnì ìdajì ojúgun ni ẹ̀dá kò dúwà ilé ìyẹn ló fà á ló ti jẹ́ pé ní Tirmidhi àtàbú Dawud àti Nasa'i àdísì bọ́rọ̀ ọmọ radiyallahu anhu àdísọ̀rọ̀ àṣọ́gbà tó sọ pé man jarra thawbahu khuyala ẹni tí ń bá ń jẹ́ kí aṣọ rẹ̀ kó máa wọ́n lẹ̀ tó ti kárí ni ó ti sọ mọ́ pé kárí ni ó kàn yẹn ni ó kódà àdísì mo tún mẹ́ka yìí yóò tún fi yọ pé kò ń sọ̀rọ̀ kárí ni ó ti kárí ni ẹni tó bá kà tó ń ṣe tó ti kárí ni eléyìí ìyá rẹ̀ tó pọ̀ ju ẹni tí ò ṣe mú kárí mi lọ ni àmẹ́ṣẹ̀ nìkan náà ni àmẹ́yèjì ẹ̀ṣẹ̀ ni wá sọ́njẹ́ lè ó wá ní ẹni tó bá ń jẹ́ kí aṣọ rẹ̀ ó máa wọ́lẹ̀ ní kíkárí ni lam yanzurullahu ilayhi yawmal qiyamah kí ló lè fi dákọ̀ sọ́ọ̀bù ní àyín aṣọ òun ni pé ìsìbáàlù máa ń wọnú aṣọ náà ìsìbáàlù ìmọ̀ ń wọnú aṣọ fún àwọn àmì máa ń ṣe ìtàn àmọ́ wọ́n wọ ṣòkòtò oníkọjá kókósẹ̀ agbéjàlá bí alẹ́ yàrá bí wàá kọjá kókósẹ̀ àríga ó ti ṣe ìsìbáàlù mi aṣọ kò ṣe ìsìbáàlù mi ṣòkòtò èyí tó jẹ́ tó dájú ṣòkòtò rẹ̀ àtẹ̀wù rẹ̀ ní sùsáàtì ni wàá dásọ rẹ̀ tí ó sì dédé ṣòkòtò ní sùsáàtì àwọn mìíràn máa wọ̀ ní akísù ni lójọ́ sọ pé sáùgù aṣọ náà kí ní wọ̀ ìsìbáàlù wọ̀ ó wá ní ìgbàtà Ànábì sọ bẹ́yìí fàánàbí ò ní wò láìkì àwọn báyìí fàkọ́ láti Ummu Salama obìnrin ó wá sọ radiyallahu anha ó wá sọ fún Ànábì pé wa kayfa tasna'u an-nisa bi zuyulihin gbàtọ́ ní ká máa wọ ní sùsáàtì ìdájí ojúgun bóò làwọn obìnrin ti wá ti pẹ̀lú aṣọ tí wọ́n tí àwọn náà wọ́n ní sùsáàtì ní Ànábì ò mọ̀ ní pé wọ́n ti máa wọ̀ nísìn wọ́n ti ń wọ̀ nísìn obìnrin tí wọ́n ní sùsáàtì obìnrin tí wọ́n dájí ojúgun ọ̀díkà Ummu Salama wá ní bóò làwọn obìnrin ó ṣe wá ṣe pẹ̀lú aṣọ tí wọ́n qala yurkhina shibran èyí kọ́ ni mò ń bá wí àwọn ọkùnrin ni mo ní ká wọ ní sùsáàtì ṣé ẹ̀rẹ́ ìwé obìnrin ẹ jẹ́ kó dẹ̀ máa lẹ̀ bí ọwọ́ kan ìka ọwọ́ kan báyìí obìnrin tó ní ìgbà nǹkan kashifu abdamuhun kúkú sẹ̀ wá gírísẹ̀ wó máa hàn tá bá ṣe ìka kan báyìí ọwọ́ ní bẹ́ẹ̀ ni qala yurkhina zira'an ọ̀dà ìgbọ́n kan ọ̀là yazidna alayhi tọ́mọ́sà lékún ẹ̀ mọ̀tá nẹ́bí wá sọ bẹ́ẹ̀
èyí bí ti ṣẹ́dù mishkot ó wá sọ̀rọ̀ tó dáa ó ní mọ́mà náà wípé Ummu Salama nígbà tó gbọ́ hadisi izaratul mu'min ìlànà sùsàt wípé aṣọ mòmìnì lọ síbi ìdajì ojúgun ni nígbà tó gbọ́ hadisi yẹn wípé aṣọ mòmìnì ìdajì ojúgun ni sàríbáwọn nígbà tó gbọ́ hadisi yẹn zonnet ó wá rò wípé ìdájọ́ yẹn wípé ó ti kó gbogbo àwọn obìnrin náà papọ̀ àlẹ́bí wá ń sàlàyé fún pé rárá ìdájọ́ yẹn kọ́ ọkùnrin nìkan ni àmóbìnrin kẹ́jẹ́ tí wọ́n balẹ̀ dáadáa. hadith tí mo sọ yìí nísìnyí pé ṣòkòtò mùsùlùmí ṣòkòtò mọ̀mìnì wípé ìdájọ́ ojúgun ni hadith yẹn gan-an ó ń jẹ́ èsì fáwọn tó bá sọ wípé kárí mi ni ó jìyà kárí mi tí a bá ń ṣe ṣòkòtò ní ìsìbáàlì pẹ̀lú kárí mi ni ó jìyà lérí ẹ̀ hadith tó sọ pé ìdájọ́ ojúgun òun ní ṣòkòtò mùsùlùmí tó sọ bẹ́ẹ̀ yẹn tí ó sì fi kún pé kárí mi kò sí kárí mi hadith yẹn náà tó ń rọ́dà lé lérí kọ́ àìdábí riwáyà mi ó ní ìsìbáàlù lásán gan ó ní mílẹ̀lì màhìlá pé kárí mi ni kọ́kàn sí ìsìbáàlù pé kárí mi ni àkọ́kọ́ nù ẹ wá jẹ́ ká lọ wo inú sọ́yìn mu Muslim hadith ibn Umar ẹwọ́ ibn Umar ló kọ́l maraitu bi Rasulillahi sallallahu alaihi wasallam ó lọ kọjá lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam bó ṣe kọjá lọ́dọ̀ Ànábì wà fi izari istiraha'un níbi ìbàtẹ́ níbi sọ̀kùtò bíráì ó ní wá lọlẹ̀ nígbà tó wá lọlẹ̀ faqal Ànábì wá ní ya Abdullah ìrẹ́rù Allah irfa izarak fàbàntẹ́ rẹ̀ fásokùtò rẹ̀ sókè farafa'tuhu olóhun tẹ̀lé àti àdínẹ́bì rẹ̀ òun fà sókè tó makọ́l tó lè tó fà sókè báyìí kò tí dé ìdájí ojúgun ó ní zoom mazide o àní ọdílé ikú lókè yóò lọ sí fàzídìtù òun tó lé ikú fàmàzídìtù àtàhàrá àbád fàkọ́ọ̀lá bádùl qawm ó nígbà tó wà tó sún sókè ó lápá kan náà àwọn ìjọ tó wà ń tájòkú pẹ̀lú tájòkú ó wá ní ìlà àìrìnà ya Rasulullah ibo ní kó fà sí gan fàtókè tó wà ní kó tún sàlékún ibo gẹ́gẹ́ ní qala Nabi sallallahu alaihi wasallam ìlà ansọ́pì sàfẹ́yìnì ansọ́pì ìdájọ́ ojúgbó yéjì ibẹ̀ ní kọ́ fàdé tọ́tí ìbá ṣe súnlẹ̀ yìí ṣe tí bá lẹ́bi lè sílẹ̀ gbájú ò ti délẹ̀ lè sílẹ̀ ní pé ìfàtókè ẹgbẹ̀ rárá máa ń sún tí ó fi dé ìdájọ́ ojúgun ni ètò fi dé ìdájọ́ ojúgun tọ̀ eléyìí ilẹ̀ hadisi yìí níbo lọ fẹ́ ti sí bákan náà inú Muslim Imam Ahmad àti Tirmidhi àti Nasa'i hadisi Uzayba radiyallahu anhu ó ní òun tiẹ̀ hadisi Uzayba ó ní sáà lébìtì àṣẹ fóun kó ṣe rí Uzayba báyìí ó kàn lọ bá Uzayba ni ó bá mú ṣòkòtò rẹ̀ báyìí ó kàn gbá ṣòkòtò rẹ̀ mú ni ó lè gbá ṣòkòtò rẹ̀ mú báyìí ó wá mú sókè báyìí wá ti sí dédé ìdájọ́ ojúgun ó wá ní haza mọ́ọ́dé olùkìzà ààyè bí ṣòkòtò gbọ́dọ̀ wà ní ìdájọ́ ojúgun rẹ̀ ni ó mú ṣòkòtò rẹ̀ ní ẹ̀bá mú ṣòkòtò rẹ̀ nìkan kò ní ma bínú ó rí àjàbá nǹkan mú ṣòkòtò yẹn káàkiri nísìnyí ẹ̀rọ sọ́rọ̀ ní tí ọjọ́ jírí àwọn nǹkan tó ń lẹ́wọ́ ti tọ́jú wàhálà fún yẹn anẹ́bí mú ni ó mú ní pàárá ìdájọ́ ojúgun ní ṣòkòtò rẹ̀ wà yẹ tó tábá wá wò ní ìsìn táwọ hadisi yìí nísìn káwá wo kí àwọn tàbí ṣe ibi táwọn gbọ́ hadisi yìí sí káwá wò ẹ wá wò Bukhari àti Muslim nínú hadisi yẹn hadisi Bukhari àti Muslim hadisi Abdullahi ibn Mas'ud qala dáàlà ṣáàbùn àlà umara umaru tí pọ́pàá kú ó rẹ̀ ó ti fẹ́ kú nígbàtí sáà ní nǹkan tó ti fẹ́ kú ẹgbọ́n wọn pa umaru náà ni gbàtán wá ti pé ó ti fẹ́ kú àwọn èèyàn wọn lọ bá umaru ọjọ́ ọlọ́run fàjá àlà ṣáàb ọ̀dọ́mọdé kan ó ti bàlágà ọ̀dọ́mọdé kan yusni alayhi ní wá yin umaru pé imamu adil ọmọ tí ọ̀rọ̀ gbìyànjú ní Islam kò tí kú ní ọjọ́ àríkẹ́ ọ̀rọ̀ kan wá yìn ọ̀sẹ̀ dédé ọ̀sẹ̀ báyìí nígbà yin Umar nígbà tó yin Umar radiyallahu anhu hall Umar wá wò báyìí ó wá rí ẹni ẹ bó ti wò báyìí látòkè nílẹ̀ orí pé ìsìbáàlù ló ṣe fara Umar yajurru izarahu ó wá rí pé ṣòkòtò rẹ̀ ti wọlé faqala lahu Umar ní wá lórí ààrẹ ìfà tó ti fẹ́ kú ibi tó lágbàdé ó ti fẹ́ kú fa ó sì tún wáyé rí àwọn ayé rẹ̀ tó ṣe ìsìdánù ó wá pè é wá rí ìyá ìdìnà àhì rọ́mà ìyá mi irfa ìzára ẹ̀yà fásokò tó rẹ́ sókè mú sókè
fa innahu atqa li rabbik ìyẹn gan ni ó ti jẹ́ ká tó mọ̀ yìí pé ó ń bẹ̀rù Allah kọ́rí sọ́wọ́ yóò ti jẹ́ ká mọ̀ pé àwọn òwò yìí ń bẹ̀rù Allah ó wà rú sọ bẹ́ẹ̀ fún pé fàásùkè bẹ́yẹn wà á ń kọ́ lè sọ òbí yóò wá jẹ́ kí aṣọ òrí pẹ́ wọ́n rà máa wọn tó máa ṣe ìsìbáàlù aṣọ wọn tètè máa ń gbó gbàdé wa múra ìyàwó mi fọ́ dáadáa fọ́sàlẹ́ dáadáa ó ti tò ó fọ́ dáadáa o tó bá fẹ́ wàhálà yóò tètè gbó tóbi ṣe ìsìbáàlù kí n tí ń fi wọlé kí àtàwọn náà tó kó sábẹ́ bàtà yé yàá tètè gbó ó wá ní rárá ó wá ní sóńgbà tó ṣe bẹ́ẹ̀ tọ́wọ́ òságídí bó ṣe lọ fàtúkè náà nù ó ṣe bẹ́ẹ̀ ẹ wá wo tí Abdullahi Mas'ud wá wí Abdullahi Mas'ud náà wá wà bẹ́ẹ̀ jọ náà ó wá ní yá ajaban li Umar ìmọ̀ fún Umar òun sì mọ̀ Umar ìra haqqallahi alayhi ó tún wá rí nǹkan tó jẹ́ ìwọ aláàlẹ́ lérí tó fẹ́ kú fa ó tún wá rí falam yamnahu ma huwa fi bí ààrẹ yẹn ṣe tó ti fẹ́ kú kò wá pọ̀ fún láti wí pé àtàkàlàmà fi kó má sọ̀rọ̀ sí ẹni tó tún kó sí nǹkan wọ ìwọ Allah ó tún rí ẹni tó ṣe ìsìbáàlù báyìí náà tó ṣe nǹkan rò ó kẹrì lẹ́ni tó ti pé ní pọ̀pá kú ti fẹ́ kú táà ó má wù í mà lágbára o àwọn kúkú tó bẹ́ẹ̀ náà ló tọ́ ó má tó yẹ sí pé ìṣùgán máa ń sá fún ni ó tán ìmánì ẹ̀ lágbára gan jíjẹ̀ sórí di eléyìí òun ní wọ̀rù yìí òun ní táwọn sàbí ń ṣe ní ṣé ìdáwọn sàbí ń ṣe yìí òun náà lára pè lẹ́bọ ìdánẹ́bí torí ẹ̀ tí mùsùlùmí yẹn pé ibi tí ó yẹ kó wọ́dé rè ṣó wá lẹ́bọ subhanallah sórí di eléyìí gẹ̀ẹ́sẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí lóòótọ́ tí ṣòkòtò bá kọjá abẹ tí ò dé kókósẹ̀ kì í ṣẹlẹ́ṣẹ̀ súnnà ni ṣùgbọ́n báwo ni ìyá ó dé tó bá di kọjá kókósẹ̀ kó àkóbá àmọ́ wọlé kọjá kókósẹ̀ ọ̀rẹ́ báyìí ìyá ní o àdìsí ẹ̀ ń bẹnu Bukhari kiri inú náà ni eléyìí náà nínú àwọn àdìsí ìlérí náà máa ń pè kí wá ṣe pé bóyá ẹni tó ṣe ìsìbáàlù tó kú tí ò kó sí bídíà tí ò kó sẹ́bọ ó ti wá dé ronú rárá o tata mashiatillah ó wà lábẹ́ fífẹ́ Allah ni tó bá wù Allah láti kíyámà yóò bá lò pẹ̀lú déédéé rẹ̀ ó bá bá lò pẹ̀lú déédéé yóò fi sínú ná yóò jẹnu ìyá ìsìbáàlù rẹ̀ ṣòkòtò kọ́ ni wọ́n ti bọnu náà ẹsẹ̀ rẹ̀ tó wọ́ sí kò sí tó kàn á pẹ̀lú ṣòkòtò ẹsẹ̀ rẹ̀ tó wọ́ sí wọ́n ìjóná ọwọ́ àjẹnu ìyá jíjó náà tán wọ́n yọ kú ò ní ṣègbére nínú náà dé ọwọ́ àlùjánnà tó bá sì wù á lò pẹ̀lú dé ọlá pẹ̀lú rẹ̀ kò ní fi ọ́ sínú náà rárá àti ọ́ sálìjánnà bá ti ń lò pẹ̀lú ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí màá ń sọ láyà láti gba náà sára ni àbọ̀ ọmọ tí aláwọ̀ fi bọ́ọ̀lù lásìkò táwọn èèyàn ti ń ṣe ìsìnbá àtà ti ń ṣe inú súnnà ṣòkòtò dáadáa wọ́n tó wá dé ọwálẹ̀ bọ́ ni ta ní wọ́n agbọ́ ẹgbọ́ tí ò ní ọ fún ọ̀n lẹ́yìn àtà ń bí ẹ̀sìn ní ẹ̀ ẹgbọ́ ní kí ní ó lágbára gan ni ó àwọn èèyàn wá ń sátẹ́kọ́ káàkiri àìmọye ẹgbọ́ sì ń bẹ lára ti tiẹ̀ súfì tó ń ṣe ẹbọ ni ní súfì wà ní Islam ni kò sí súfì ní Islam kò sábà sáráfù tó gbà pé súfì bẹ ní Islam ìdí mi máa ń sọ fún wa nù tí súfì kan bá ti ní wà ní Islam ẹni ọ̀dáadáa sábùbákàrí ní súfì ní àbí Umaru ká sọ sàábẹ́ ọ̀kan tó jẹ́ súfì ká sọ sàábẹ́ ọ̀kan fún wa tó jẹ́ súfì kárí bí kọ̀dìríyà sí ni wọ́n ní ìtìjà àbíjọ́ ọ̀nà bí kọ̀dìríyà ìbọn jẹ́ àbùkọ́dù Jẹ̀lání bí ọ̀nà bí Ahmad-Tijani tẹ́sí wá yẹ pé wà ní súfì ní àwọn tàbí kọ́lá kò sí súfì nù tàbí kọ́lá kò sínú tàbí tó wá àwọn èèyàn yìí náà ló dálẹ̀ àwọn bí ń bídí ẹgbẹ́ yìí náà ló dá súfì lẹ̀ fún yín wọ́n dá tọ̀ríkà lẹ̀ fún yín ẹ̀sìn múra sí ẹ̀yin náà lẹ gbé kíní wọ̀ àtàsọ́wúfù ìsìlámì ẹ̀yin náà lẹ gbé dé bóòwò ló ti lè papọ̀ tàsọ́wúfù ìsìlámù ọ̀la àwọn afásọ́lá fi sọ̀rọ̀ kan lórí ẹ̀ ó lẹ́yìn tẹ́ ń sọ pé tàsọ́wúfù ìsìlámù ọ̀kan ni ẹ mú tó bá lọ jẹ́ sí pé ìsìláàmù tí a ń ṣe tafira nàbì òun kọ́ ni súfí
ó ti tán tó wáyé pé òun bá kọ́ ni súfí Islam náà ní ẹjá jọ máa ṣe tó bá ayé jẹ́ pé súfí ni ayé pé abẹ́ bí èwo làwọn sàábí ṣe ṣé Tìjàníyà ni wọ́n ní àbí Kọ̀dìríyà ẹ lè rí ẹ wá múra sí ẹ wá tó fi nǹkan kún àwọn àkídà burúkú wà bí súfí tó pọ̀ òun kálukú inú tọ̀rí kọ̀ọ̀kan ó tó wá ní nǹkan tó fi kún wàláhì èmi bọ́ọ̀dà kan kọjá lọ́nà ibìkan lánàá nígbà tí mo rí àwọn tọ́jọ̀ bá ń déré wàláhì mo ní wèrè náà pè yìí wọ́n wá ń ṣe wọ́n lókè wọ́n lọ wọ́n wá sóṣòbí wọ́n wá tó Kọ̀dìríyà wọ́n wá ṣe wọ́n wù wọ́n títí ẹgbẹ́ títì náà dúró wọ́n á ti gbé bàndí sẹ́gbẹ́ kan múrò kéèké tí ìkànṣẹ́ tiẹ̀ wọ́n wá wù pé àrú àwọn ohun olè lẹ́yìn nísìnyí ẹ̀ ń gba ìsìláàmù jẹ́ báyìí ẹ bá rí wọn bẹ́ẹ̀ tó pé àwọn eléyìí dàgbé wọn ti ní jínú wọn lẹ́yìn kò jọ àná màmá ìwọ̀n ọ̀nà máa tàwọn wọn bá àwọn ará rìn ibú àpírò àwọn ìyẹ̀wò lè subhanallah ṣé báwọn náà ní àwọn ẹ̀sìn báwọn náà ti ń ṣẹ̀sìn Tìjàníyà náà tó ní titi ẹ̀ tó náà tó kó sínú tiẹ̀ gbogbo Kọ̀dìríyà àwọn tó jẹ́ ríṣiríṣi àtàwọn àmìta tó ṣe ń dá tọ̀ríkà ọ̀lẹ́ ibo là ń lọ a ní òsì tọ̀ríkà ní ẹ̀sìn ẹ̀ tó ń dá mi lẹ̀ tọ̀ríkà ti pọ̀ ní sin léríṣiríṣi ọmọ tó ń pè ní Faruku Kíjìpá òun náà tó ti dá tọ̀ríkà ti ẹlẹ́ gbogbo wọn eréṣì sáàsìlì ó dá tọ̀ríkà ti ẹlẹ́ ṣòbó láti fẹ́ ṣe alhamdulillah kò sí súfí ní àsùpà nẹ́bí kò sí súfí kankan lásìkò ànẹ́bí àwọn ilẹ̀ ohun nǹkan yí ẹ̀sìn kọ́ àwọn èèyàn síbẹ̀ láti lè dà wọ́n jẹ ẹ̀sìn gbówó lọ́wọ́ wọn ẹ̀sìn da irí wọn rú tán ẹ̀mọ̀ wá ní tó wà súfí òun náà ní pé ń lọ́pọ̀ àwọn tán ṣe ìbàjẹ́ níjẹ́ ká wọn tako súfí irọ́ àwọn tán ṣe ìbàjẹ́ nìkan kọ́ gbogbo yín náà lóníbàjẹ́ gbogbo yín lóníbàjẹ́ torí gbogbo ẹni bá ti ń ṣe nǹkan tá ànẹ́bí ò ṣe oníbàjẹ́ ni a ní òsí súnfí nẹ́ẹ̀sì ẹ̀láyẹ ní nǹkan tó wà ń bẹ a ní mùjáràdù pé ìwọ súnfí lásán ìbàjẹ́ ni ọ́ kò sí rẹ̀ kádọ́ wá wọ̀ ìpẹ́ èyí àlékún lè yóò ẹmu tí mẹ́ ẹ̀ẹ́sẹ̀ sì náà bí èsẹ̀ gbogbo yìí náà súnfí tẹ́ẹ̀sẹ̀ papọ̀ tó parí pọ̀ ń gbẹ́gbẹ́ nípìnlẹ̀ tẹ́bádé Sàúdí àwọn súnfí tó wà ń Sàúdí dèédé aláwí tó jẹ́rẹ́rì wọn bẹ̀ lóòótọ́ kìí ṣe hàn o abẹ́ ilé ẹni tí ń ṣe nǹkan rẹ̀ ó ti kú ó lè ti lálífà mi ìmọ̀lẹ́ àmọ́ abẹ́ ilé rẹ̀ kódà bí ò bá jẹ́ súfì gidigidi kò lè mọ ibi tí ń gbé níbi tí ń gbé lọ́n kò lè mọ ibi tí ń gbé ní aláwí màlíkì tí mo wí ìhò ní rí wọn ìhò lè rí wọn Saudi kò wájọ báwọn èèyàn tán darí ṣe di súfì àwọn náà ibi tán ti mú báyà wọ́n sì wá wọn lọ ni wọ́n wá aláwí lọ so eléyìí tá a wí ìgbà fún ara rẹ̀ yìí nígbà táwọn àfáà sálàfù ń takò tán pé ló ń bí dí àtọ́ ti gbogbo ẹ̀ ọmọ Sàúdí ni kí ló sọ ó ní ṣe tẹ́bá wá bí ìjókòó mi ẹrúbìnrin bẹ̀ ni lóòótọ́ kò tó bẹ́ẹ̀ òun ò tó bẹ́ẹ̀ kókó bẹ̀rẹ̀ tó dì bí àti ṣe yẹn ká láwọn jọ ṣe záwíyá wọn kò wọn ètè látùnú kò tó bẹ́ẹ̀ òun náà ní kò sóbìnrin bẹ́ẹ̀ lóòótọ́ kò sóbìnrin bẹ́ẹ̀ ọkùnrin nìkan ni wọ́n sọ wá ní ṣe rí pé òun mutí ni kò sì ní mutí lóòótọ́ kò mutí ó dàka gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn lọ fún àwọn àfáà yẹn níta ní bọ́ sọ gbogbo eléyìí wọ́n ló àyẹ̀ lọ́kàtí àwọn níta ní bọ́ sọ gbogbo eléyìí ní àlékún lè lára wọn tó rí wọ nǹkan tó parí pọ̀ nípìnlẹ̀ súnfì ń sẹ́ gẹ́gẹ́ tó ń sùn àti ìfọlá nẹ́bí tọrọ àti pípẹ́ tọrọ kọ́mọ lọ pàákẹ́ di sàárè àti dídè dédé máa ń dìde fúnra yín àti kíkí tẹ̀ ń kíra yín tẹ́ fẹ́ kúnlẹ̀ fúnra yín tẹ́ kẹríba fúnra yín wọ́n wá ka gbogbo ẹbọ tó ń sẹ́nu súnfì àti kẹ́ gbà yí pé Ànábì sallallahu alaihi wasallam ti wà ní ààyè ìsìn tẹ́ máa tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ àti gbogbo nǹkan tó jẹ́ sí pé ẹbọ ní gbogbo rẹ̀ tó ń ṣe yẹn là ń sọ fún ọ tanibọ̀ sọ̀rọ̀ ìtìlátù tanibọ̀ sọ̀rọ̀ ọmútí máa mú ẹbá lẹ́kún lè yíwu àrígbàlánkọ́ àwọn jàfàríyà àwọn ọmútí kó ti wọn ní súnfí gangan ibò ló wà ní ẹ̀sìn ìwò là ń sọ fún yín kò sí súnfí ní ẹ̀sìn ẹ lọ pa gbogbo záníà rẹ ẹ̀dà rẹ parẹ́ kẹjẹgẹjẹ ká ṣe súnà kò sí súnfí kankan nínú ẹ̀sìn yẹ́ làá fi sọ fún pé ẹni tó wà kó fẹ́ ṣe nǹkan òmùnkà nínú àwọn aláṣẹ gbogbo àwọn záwíyà tó wà káàkiri ìbẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ẹsẹ́ ọwá ti bẹ̀rẹ̀ ẹsẹ́ mẹ́ ọlọ́lẹ́ wíìrìdì pàkátá záwíyà tó wà ń bẹ̀ kílòsẹ̀ pé ẹ̀ ṣe súnfí má gbogbo àwọn ilé ìdásà láti ẹ lọ kílòsẹ̀ gbogbo bá ní ẹ̀ẹ́tọ̀ gbogbo nǹkan tó bá wà báwọn náà kọ́kọ́ máa ṣe káàkiri
yẹ́n pé àwọn ẹgbẹ́ ọ̀yá ìmọ̀ gé wọ́n ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ kan máa tanra àwọn èèyàn káàkiri bóyá pé gígé wọ́n náà lóòótọ́ wà ní ṣáàrò kéré pé ká máa tìyàn mọ́lé sọ yìí nǹkan là ń sọ. àmọ́ nísìnyí hadith la mú wá fún àyè sìn tó sọ nípa ní sòsáàkì yìí nìsín tí ẹ̀ bá takò hadith kan wàláhì kèfèrí ni. ẹ wá wo hadith tí mo mú wá nìsín nípa ní sòsáàkì yìí ìdajì ojúgun jọjẹ ìdajì ojúgun kí ni wọ́n ti lójú ń bẹ̀ tẹ́ẹ̀tẹ́ẹ̀ lè ṣe kéèkì lójú ẹ̀yin náà lè fún wọn láàyè bóyá ńgbà tó wà ń jòkó orí gbogbo àwọn tó wà ń jòkó pé kùkú sí ní sùsáàkì nínú wọn ó di eréṣì ẹ̀yọ́ bóyá wọ́n bóyá ń torí ni ẹ ìwé sọ àwọn alágbàákò ní sùsáàkì àwọn jàrátá yìí náà ni bóyá tó ṣe é nu pé sì yóò wúkẹ̀ kan lẹ́ẹ̀ máa pẹ́ bọ́ náà ń ṣe bíkọ́ọ̀sì gbogbo wọn yẹ bá ṣe pé bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ẹ̀rọ wà ń bẹ̀ kílẹ̀ ń wò wọ́n sí kílẹ̀ ń wò sí ó yẹ kẹ́ ẹ lé fún lẹ́rìí kó tó bá ṣe pé bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ẹ̀rọ kílẹ̀ tẹ̀ wá débẹ̀ ṣé ìsìlámù ní kẹ́ ẹ máa lọ bá ṣéètì pẹ̀lú wọn ní kílẹ̀ wá débẹ̀ ìyẹn kì í àtẹ́ǹdì owó àṣọ ń bí díà ìyẹn kì í gbọ́wọ́ àṣọ ń bí díà ó ti ṣàlàyé lórí rẹ̀ náà tẹ́lẹ̀ pé nígbà tí ń sọ pé káwọn mẹ́rin wá káwọn òun bá wa sọ̀rọ̀ káwọn òun fẹ́ ṣe mùnákọ́ṣà pẹ̀lú wa ni gbòòtà ní báwọn ṣe mùnákọ́ṣà àwọn ebó ń bí díà ṣe mùnákọ́ṣà tó bá fi súnfì ẹ̀ lẹ̀ tó fi gbogbo ẹbọ tí ń bẹ lára ẹ̀ lẹ̀ tó lọ sẹ́ẹ̀sì súnà wàláhì àrètè wá pè ọ́ àwọn àti mùnákọ́ṣà ń gbé nǹkan àyókù tí ò bá yé ọ. àwọn ọmọ fi wáyé nísìn ẹni kó nímọ̀ agbára pẹ̀lú rẹ̀ lẹ́yìn kí n ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn tó máa ń pé wọ́n á gbọ́dọ̀ kà ọ́ sínú ìjọ àfá á gbọ́dọ̀ kà ọ́ sínú àfá máa dàlúrú náà ní dàlúrú lásán èèyàn kan lásán tí ó mọ̀ kankan pa ìsìn nǹkan tó mi lè ṣàlàyé ẹ̀ nìyẹn lè tó wá gbọ́ mọ̀ kan lẹ́sìn níbo yóò ti máa sọ̀rọ̀ eléyìí ẹ̀kẹ́ ti yí padà lọ ní kọjá tó wá sọ lọ ní ẹ̀kẹ́ ti yí padà náà èmi ọmọ wọn ti jẹ́ mùgáfáì ìyá máa ń wo látà ìyá máa ń wo ọ̀gá tí ọba tẹ̀ sọ ìyá máa ń wò ó kódà mo mọ àwọn sífì mi wọ́n gbẹ́gan bó bá jẹ́ ìjókòó tán rí pé ìjókòó yẹn dàbí pé àwọn yìí kò mọ̀ pé wọn àmọ́ ẹ̀yà tó wà pé bóyá wọ́n gbọ́ súnà ìkẹta ráì ẹ rí ọgbọ́n tí ó máa dá ẹ̀ẹ́dẹ̀ lè pè é súnà tó bá sọ̀rọ̀ tí ó dọ́gbọ́n tí ó da gbogbo ẹ̀rú pàápàá maraba sọmọ tó rẹ̀ ó tún lókè ẹgbẹ̀gbẹ̀rí bàbá ńlá súnmí bàbá ńlá ògbóǹtarìgì súnmí ògbóǹtarìgì onílẹ̀ àmọ́ tẹ́ bá pàdé ẹ̀ báyìí tẹ́ bá sì pé kẹ́lẹ́gbẹ́ orí péjọ kóhùn báyìí ẹ̀ lè mọ̀ pé súnmí ni alẹ́ tó bá mà ká má béèrè nìkan lọ́dọ̀ àwọn ènìyàn nǹkan tó dáa ní ẹ bá béèrè rògbà nǹkan tó dáa ní kò ní sẹ́ni tiẹ̀ òun tó wà mùgáfàì kò máa kankan èkó ló pè é èkó ó fẹ́ sọ̀rọ̀ dálẹ̀ ó sì lọ ara ń tàwọn èèyàn lù fọ́rọ̀ rẹ̀ wàláhì ó ń tàwọn èèyàn bẹ́ jíjẹn ṣùgbọ́n alhamdulillah kálẹ̀ ti lọ ó ti dọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn náà ti mọ̀ pé ó yẹ olódo débi pé ní àfihàn àrí pé kò máa kẹ́kẹ́ nínú ẹ̀sìn wọ́n ti mọ̀ dáadáa pé olódo tó ń ta ni wọ́n wà ní mẹ́àfin àkírò olódo tó máa ń kà wọ́n àbíbù ni. sọ ó ti parí tó náà bá ń wáyé ọmọ tí ó máa sọ. ilé wọn lélẹ́yìn ni àwọn èèyàn fẹ́ ṣe súnà ń kọ́ ní wọn tọ́lá ṣe súnà. bó lélẹ́yìn ni sòkó kálukú lọ páyà àlá rẹ̀ sòkó tó lákú bá wà tó ń bí yàrá ti sọ kankan máa fún ẹ lẹ́sìn mídájú súnà ni tẹ́ ẹ bá dákẹ́ àwọn èèyàn ní dá súnà mà ní ẹlẹ́ẹ̀kejì wọ́n tó wá máa rò pé súnà lòun náà ni. láàtàn rẹ̀ tẹ́ ẹni rògbà tẹ́ ẹ jókòó bẹ́ẹ̀ tẹ́ ẹ rí sòkòtò ń bẹ̀ náà ó sì sọ̀rọ̀ ń jalẹ̀ èmi ń tán sọ kí táà fi gbọ́nu èmi ìkúkú lọ. àwọn àni àbíbù ti fún ilé sí fún ta ilé sí kí ni fún ta ilé sí orí òsì rúgbà bí àwọn ẹyẹ ti sọnù ẹmú káyọ̀tì wá ìṣòro fún wa ó tán mo ti àti àmọ̀ gbọ́ náà nù wọ́n wí játi ẹgbẹ́ ẹ̀kan kanlẹ̀ lókù. sọ́ńdẹ̀ eléyìí kò sí kankan alhamdulillah àti fún lẹ́sì kó sọ èsì tó bá mọ̀ pé òun ní lórí ẹ̀ ẹni kó sọ èsì ẹ̀ tó bá tó bẹ́ẹ̀ kó sọ sọmọ ti gé kúrúkúrú gbogbo ẹ̀ ìtọ́ba tó mú wá á tún fún wọn lẹ́sì sọ̀rọ̀ ṣe rí nu yóò fi jẹ́ pé ẹgbẹ́ ẹ̀kọ́ fún àwọn náà ó sinmi ọ̀rẹ́ pé ìsìn gan àtàwọn bídíà míì gan nígbà tá a ti bẹ̀rẹ̀ sí fún wọn wàhálà wọn ọ̀rọ̀ wọn ò mọ kéwú ní fà á tọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ rẹ̀ tó wọ́n wà á wọ̀n bó ti lè sọ ọmọ ló sọ ní ibi tó ti súdé ó lè wọn ní àdìsọ fẹ́ sọ yìí àdìsọ lẹ́sẹ̀ ní o sọ àríjì ẹ̀gá gbọ́ sọ bí ká tó lẹ́bi tó ti wá sọ ohun tó ṣe sọ ohun tó sọ ká gbọ́ yóò wá ní wàláì àdìsọ lẹ́sẹ̀ yíyọ̀ lẹ́ ń lò àdìsọ tẹ́lẹ̀ yíyọ̀ lẹ́ ń lò
wọ́n wà ló tí nígbà yẹn súnmọ́ ti tàbá náà ni ẹ̀ tó jẹ́ ọba kú wọ́n ti mọ̀ dodo sọ oúnjẹ lẹ́yìn kọ́ ká lè máa bá yẹn lọ èmi ti close ti tiẹ̀ àkídà tí mò ń bá lọ ní màá